Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Ìbọ́lá máa ló péré o, everybody ń gbẹ́ ti bá. Báràkà máa ló ń sára o, everybody ń listen. Ìjọba máa ló ń sára o, everybody fẹ́ gbọ́. Akọrin máa kọ́ ti ìṣẹ́mọ́ péré ìdójà. Akọrin máa kọ́ ti ìṣẹ́mọ́ péré ìdójà. Ẹ̀rí ìdí ọba mi jó. Arígbóso yìí sì gan torí kò gba kólé-kólé o. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, Pasuma, welcome on board. This is my modern music. Ọ̀rọ̀ láti jó. Máa tó pé máa sún láàpọ̀ ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ àjọjọ Paso. Hello, Pasuma, welcome on board. Welcome on board. This is my modern music. Ọ̀rọ̀ láti jó. Oh! Máa tó pé máa sún láàpọ̀ Ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ àjọjọ. Pasuma ọ̀dà ló ń bọ̀ ẹ́ o. Ìmọ̀lẹ̀ Fuji worldwide Alabia. Gáàsì Sàmọ́nì ló kí ẹ o. Dádì wá sí láti olórí ọkọ̀ ọmọ mi. Aláṣẹ Lux by Wase. CEO Lux by Wase. Ayọ̀ mọ́ mi látọ̀run ni pé nírè mo yọ̀ wá sáyẹ́. Ayọ̀ mọ́ mi látọ̀run bàbá Báràká. Grandpa Múríwá. Ayọ̀ mọ́ mi látọ̀run Jíbọ́lá. Nírè mo yọ̀ wá sáyẹ́. Ìtàkùn tó ní kìrìn máa ń gòkè ẹjọ́ wẹ́ sọ fún. Tó ń tẹ́rín ní àná o. Hello, Pasuma, welcome on board. Welcome on board. This is my modern music. Ọ̀rọ̀ láti jó. Ó rọrùn láti jò. Àlókè máa sún láàpọ̀ ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ àjọjọ. Yájọ́jọ́. Yéso yépa. Yéso yépa o. Yéso yépa. Yéso yépa o. Ajíbọ́lá máa ṣe sí àlọ́. Ṣé àti àlejò dáná lọ? Dáná lójú ti jẹ́ta. Ṣé àti àlejò dáná lọ? Ẹyin tí wàá ti jẹ́ta lójú ti jẹ́rin o. Ó dájú sí àti àlejò dáná lọ. Consolidation àfààyè ṣe pẹ̀lú wọn dè á. Ẹ bá fọyọ́ wọn ẹ̀jẹ̀ kẹrù bẹ̀ kọ́. Láńgbé ẹ̀jẹ̀ kájọ́ ti bèrè nígbàdo. Gbàngbàdẹ́kùn jẹ́rí pé kò sára. Lùkásì kò tún ti dòde ẹ̀yìn ayé. Ẹ̀yin ayé o. Tó o bá pèdè ẹ̀ má bá mi wọkọ̀ bá lọ. Èrìà. Yóò ṣàìdá mọ́tò fún àwọn. Gbọ́dì. Ẹ mẹ́nu ẹ̀. Eléèkú ló là dá èmi ló lè rẹ̀ mi bàbá pẹ́ o. Àlùjálùdù táwọn èèyàn fẹ́. Gbogbo débi ìwà lóríṣiríṣi. Ìyẹn náà ẹ̀sùn bá so. Ìyẹn náà ẹ̀sùn. Ọbẹ̀ ẹ̀sùn ní Alábí.
I knew it now it's gone. It makes sense, what's that? I just want to say, Council. In the Ojiwa, O2. Lenny Ajiba, O2. On the 2nd of February. Ọjọ́ Sunday àkọ́kọ́ nínú oṣù February ìjìwá 2025 Alabia. O2. Special day, special date. O2. 2nd of February. Special day for special people. Alabi your local MC Sugar local music. MC Sugar cares. Lábẹ́tẹ̀ mi movie premiere. Ṣẹ̀mọ̀ tó ń jẹ́ lábẹ́tẹ̀ mi. Ìyẹn ni pé ládùúgbò mi gángan. Léríà mi gángan. Ìsàkánì mi gángan. Ládùúgbò mi gángan. Léríà mi gángan. Àwọn ọmọ ògbóró ẹsẹ̀ bá sojú mọ́ra. Àwọn náà yìí sí lábẹ́tẹ̀ mi bá so. Làbà ìkàsẹ̀ ò lábẹ́tẹ̀ mi ó gángan. Yìí sí Yorùbá, òun ni ládùúgbò mi. Òyìnbó tó yìí sí, òun ni my area. Àṣà àwọn ọmọ ògbóró, àwọn tiwa gangan. Àwọn náà sọ pé lábẹ́tẹ̀ mi Paso. Ìtumọ̀ ẹ̀ lédè Yorùbá tó lè yé gbogbo Ajíbọ́lá, òun ni ládùúgbò mi Paso. Ìtumọ̀ ẹ̀ tó lè yí àwọn alákọ̀wé Paso, òun ní my area àgúnlé Paso. Lábẹ́tẹ̀ mi ò lábá ẹ̀ka láńṣẹ́. Movie premiere ò lábẹ́tẹ̀ mi láwa ṣe. Ládùúgbò mi. Ìkòròdú táwọn lù ó lábá ẹ̀ka rẹ̀ ńlá mi. Títí yò. MC Sugar, bàbá abẹ́tẹ̀. Òun tó lè yé gbogbo wa, Yorùbá tó lè yé gbogbo wa Paso ni pé ládùúgbò mi ò lábá ẹ̀ka ọkùnrin. Òyìnbó tó lè yé àwọn alákọ̀wé Paso, òun ni my area Àjíbọ́lá. Àwọn ọmọ ògbóró ẹsẹ̀wọ̀ ìná yìí sí lábẹ́tẹ̀ mi Paso. Èdè ìgboro ni, èdè àwọn ọmọ Ìkó ní Paso, èdè àwọn ọmọ Ìkó ní o, lábẹ́tẹ̀ mi, lábàkàjúwá. Òun làwọn ṣe movie premiere, ìyẹn lè ní O2 February 2nd special day for special movie. Alabi ẹsẹ̀ mi ò fẹ́ special title òjúwá. Ọlọ́pẹ́ akẹ́bà ìyá alábíà. Gànú sí gànú wá. Wọ́n pè mí sí bẹ́ẹ̀ ni o. Ibi wọn ò bá pè mí sí ẹ lè ní mi bẹ̀yẹn rárá o. Kọ́lá ń pè mí débẹ̀. Ibi tẹ promise mi o. Kọ́lá ń mú mi débẹ̀, kẹ́lẹ́ fi pa wọ́n lẹ́nu mọ́ a. Kọ́lá ń mú mi débẹ̀, gbogbo bí ẹ promise mi. Kọ́lá ń mú mi débẹ̀,
kẹ́lẹ́ fi pa wọ́n lẹ́nu mọ́. Kọ́lá ọmọ mi débẹ̀ gbogbo bí ẹ promise mi bàbá. Kọ́lá ọmọ mi débẹ̀ ìbéèrè tẹ promise mi ọlọ́run. Kọ́lá ọmọ mi débẹ̀ kẹ́lẹ́ fi pa wọ́n lẹ́nu mọ́. Kọ́lá ọmọ mi débẹ̀ ìbéèrè tẹ promise mi. Kọ́lá ọmọ mi débẹ̀ kẹ́lẹ́ fi pa wọ́n lẹ́nu mọ́. Kọ́lá ọmọ mi débẹ̀ gbogbo bí ẹ promise mi bàbá. Kọ́lá ọmọ mi débẹ̀ o ìbéèrè tẹ promise mi ọlọ́run. Kọ́lá ọmọ mi débẹ̀ kẹ́lẹ́ fi pọ̀tá lẹ́nu wọn. Kọ́lá ọmọ mi débẹ̀ ìbéèrè tẹ promise mi. Kọ́lá ọmọ mi débẹ̀ kẹ́lẹ́ fi pọ̀tá lẹ́nu wọn. Ibi òjìbá àdúgbò ńlá kan ni báàsì nínú Èkó nínú Lagos State. Àdúgbò ńlá kan ní Ìkòròdú orí ìwòyìnbọ̀lá kò ṣe fọwọ́rọ̀ sẹ́yìn nínú Èkó. Àwọn tó ń gbé bí àwọn bàbá àwọn màmá àwọn ìyá lọ́jà bàbá lọ́jà àwọn alákọ̀wé o lọ́kùnrin lóbìnrin pàṣọ àwọn oníkàràkátà báàsì lọ́kùnrin lóbìnrin pàṣọ àwọn ọmọ pẹ́ tó ń gbé bí àwọn up national progress tó ń gbé Kòròdú product super tó ń gbé ní Kòròdú àwọn sisi ológe jíbọ́yà tó ń gbé ní Kòròdú làbáyíká ẹni rẹ ní gbogbo wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn lábáyíká kúnlẹ́kúnlẹ́ tó fi dórí àwọn àfáà tó ń gbé ní Kòròdú jíbọ́yà tó fi dórí àwọn wòlíì tó ń gbé ní Kòròdú tó fi dórí àwọn ẹlẹ́sìn àbáláyé tó ń gbé ní Kòròdú làbáyíká wọ́n yà á tọ́ bá so. Ìkòdórí ìwò ṣàní èbí ọkùnrin kọ́lọ́hún mú mi débẹ̀. Ìbéèrè tẹ promise mi bàbá kọ́lọ́hún mú mi débẹ̀ kẹ́lẹ́ fi pọ̀ tá lẹ́nu wọn. Kọ́lọ́hún mú mi débẹ̀ ìbéèrè tẹ promise mi o. Kọ́lọ́hún mú mi débẹ̀ kẹ́lẹ́ fi pọ̀ tá lẹ́nu wọn. Ẹ̀yin tí wàá tẹ́ ń jà fún wa pàṣẹ ẹ̀yin tí wàá tẹ́ ń dúró tán ẹ̀yin tí wàá tẹ́ ọ̀gá tán ẹ̀ ṣó ń bá a sí làbú ẹsẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ́. Àwa náà kì í ṣe pé a perfect 100%. Àmọ́ dáadáa tèmi ó ju bí tí mo kù sí lọ alábí ọ̀hún ẹsẹ̀ yọ lọ́pẹ́. Ibi dáadáa mi kúnlẹ̀ làbá kàlàbí okúnlẹ̀
ojú mi tí mo kù sí lọkúnlẹ̀ bro Bright Alabi ló jẹ́ orí bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe fẹ́ gbọ́ náà ṣe fẹ́ gbọ́ nǹkan kan Paso tó bá ti jẹ́ ti Pasuma àwọn àdúró tán èmi náà kì í ṣe pé mo perfect 100% mo níbi tí mo kù sí o lábàá ẹ̀ka kúnlẹ̀ aláwọ̀ àwọn ibi tí mo kù sí o lábàá ẹ̀ka obìnrin ibi tí mo kù sí o lábàá ẹ̀ka òkèrè ibi tí mo kù sí o lábàá ẹ̀ka obìnrin máa sí ibi tí mo kù sí o lábàá ẹ̀ka òkèrè kì í ṣe pé mo mọ̀ tán mi ò dẹ̀ kí n ṣọ́ lọ́hún Paso tó fi jẹ́ pé eléyìí á ní báwàsí eléyìí á ní Pasuma eléyìí á ní jọba ní eléyìí á ní council ceremony kì í ṣe pé mo mọ̀ tán 100% àmọ́ bíi tí mo kù sí o lábàá ẹ̀ka obìnrin ibi tí mo kù sí o lábàá ẹ̀ka òkèrè tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ bèèyàn bá ti jẹ́ ni tó dáná àbága Alabi 85% tó bá jẹ́ bí okùn sí láàbága 15% àwọn èèyàn ní rí bẹ́ẹ̀ yẹn o lábàá ẹ̀ka kúnlẹ̀kúnlẹ̀ àwọn èèyàn níwọ̀ bẹ́ẹ̀ yẹn o lábàá ẹ̀ka yíwá mo níbi tí mo kù sí o lábàá ẹ̀ka orin lọ́wọ́ kò sẹ́ni tó perfect 100% afọlọ́ wọn bá làbágà ọkùnrin Alabi ẹ̀yin tí wá tẹ́ ìwá dúró tán Alabi òwe sọ iye ṣẹ́gun ẹ̀kọ́ àdúró tì mí o lábàá ẹ̀ka ọkùnrin ẹ̀yin ìjọba àṣọ ó yẹ ẹ̀jẹ̀ ká ẹ̀gbọ́n nínú ẹ̀rọ. ó yẹ ẹ̀jẹ̀ ká tètè Pasuma ṣápítà ètò látòrí recognition tó fi torí gratitude kan lọ́dún ságbára dọ̀tún fún mi myself yíbọ́ra o ó bá lè dúdú tàtẹ̀lé wa lọ. bàbá ọpẹ́ many people ló kéwì Paso. ó ti lọ bẹ́ẹ̀. many people ló kéwì Paso jẹ́ o torí pé wọ́n lo àṣẹ mìíràn. ọmọ lábẹ́tẹ̀ mi títí yóò títí satisfy. Ajíbọ́lá lábẹ́tẹ̀ mi títí yóò títí satisfy. Paso ládùúgbò mi ó lérí àmì ó lábẹ́tẹ̀ mi ó títí yóò títí satisfy. Ìyàn kan àwọn òkè o láti wá gbówó ta láti wá gbówó ta láti wá gbówó ta. Ibà sí ọ̀rẹ́ tẹ̀kọ̀ ò lè bọ́ sí. Ẹ ṣe ẹ̀yìn tí wọ́n tẹ́ dúró. Àwa náà kọ́ láwọn bá máa fún aṣọ ní Paso. Tóra ò ní sọ pé a promise pé a ò lè ṣe mistake. A ò ní lè promise iṣẹ́ pé a ò ní lè ṣe mistake. Tóra lérò ara ní gbogbo wa Paso. Gbogbo wa la ní jẹ́yàn. No one is perfect 100%. Àmọ́ mo bẹ lọ́wọ́ ọba Paso kó máa ṣọ́ mi níbi gbogbo ọ̀rọ̀ tí máa sọ Paso, orin tí máa kọ jáde báwọn tèmi, ọ̀rọ̀ tí máa sọ síta Kúnlé Lábàgà mi Àlàbí Ọlọ́run máa ṣọ́ mi. Kúnlé Lábàgà. Ìwà sí ọ̀rẹ́ mọ́lẹ̀. Ládùúgbò mi ò lábẹ́tẹ̀ mi màrí o. Lérí àmì ò lábẹ́tẹ̀ mi màrí o. Lábẹ́tẹ̀ mi ní Kodu MC Sugar. Ládùúgbò ẹ o MC Sugar. Lérí ẹ o MC Sugar. Ọmọ Sáké Olúwo. MC Sugar. Ọmọ Sáké Olúwo.
ẹ bá a sí ládùúgbò ẹ lérí ẹ o lábẹ́tẹ̀ o MC Sugar ọmọ Sáké Olúwo Alábíọ́lá Máíkà gbà wá sí yíwá òun ló pé bá a sí ní ènìyàn February 2nd 2025 sí Korodo Town Alábí káwá kọrin èyí ò ní jáṣe mọ́ bá so. lẹ́yìn eléyìí ó tún máa ṣe bí eléyìí àwa bọ́jà apolówó ẹ síta ní dáadáa bàzó lábẹ́tẹ̀mí múvì tó bá máa jáde sórí YouTube every platform social media pátápátá ó máa pọ́n ẹ lé ó máa fún ẹ láìsìkí ó máa fún ẹ nídùnnú ó máa fún ẹ lórúkọ dáadáa tó fẹ́ tí lábẹ́tẹ̀mí bá máa jáde síta bàzó ó máa bójú àánú Ọlọ́run pàdé Ògúnlé Lábàkàmí Àlàbí ẹ̀rín lọ́wọ́ ńlọ MC Sugar ńlọ MC Sugar MC Sugar yìí mọ̀ kí ẹ ńlọ Lábẹ́tẹ̀mí Ògúnlé Lábàkà Àlàbí lágbára lọ wọ́lá àwọn tó sílẹ̀ ẹ̀kún ọjọ́ ni o àwọn áńgẹ́lì tó sílẹ̀ ẹ̀kún ọjọ́ ni o ní ìmọ̀ràn 2025 2nd of February 1st Sunday of the month wọ́lá gbogbo ọmọ ọlọ́jọ́ bí inú February ẹ̀yọ́ ọmọ oṣù Ifẹ̀ ẹ̀yin ọmọ February ẹ̀yin ọmọ oṣù Ifẹ̀ akíndéde yín lápapọ̀ àti olórin àti medias àtẹ̀yin bloggers àtẹ̀yin alákọ̀wé àtẹ̀yin ẹlẹ́sìn àbáláyé àtẹ̀yin pastor àtẹ̀yin afas gbogbo mùsùlùmí gbogbo kírísítẹ́nì gbogbo ẹlẹ́sìn àbáláyé Ògúnlé Lábàkàmí Àlàbí ẹ̀rín gbogbo yín là kí o Làbàkà tó o bá ti jọmọ February ẹ̀yin ọmọ ológo ẹ̀yin ọmọ Ṣòfẹ́ mo ti lo Olúwa akọrin ìbàdàn báwọn kan bá ṣe kàn báwọn kan bá ṣe kàn ààrẹ tẹ̀sí. báwọn kan bá ṣe kàn òní tó bá ṣe kàn mọ́ àtẹ̀sí. On behalf of ẹgbẹ́ PFC worldwide wọ́n ní kí ẹ ọ̀rọ̀ lọ́mọ ṣeun. gbogbo ẹgbẹ́ PFC wọ́n ní báwọn kí ẹ bá so. látòrí olórí ogun wa lukumọ́nù àìmásíkò aṣíwájú bàbá onímàálù tó yọ kí ńláńlá bàbá ológun fẹ́ tó nírùpọ̀n aṣíwájú tiwa bá so. Number 1, Vice President, PFC Worldwide. Wọ́n ní báwọn kí Ògúnlé Lábàkàmí Àlàbí ẹ̀rín lọ. Lórí ìyá ẹgbẹ́ owó Àbíkẹ́ Kájọ́là. Ayé Alájí Tàfíìkì Kájọ́là. Àbíkẹ́ owó, Àbíkẹ́ ọlá, Àbíkẹ́ ìdùnnú, Àbíkẹ́ ayọ̀. Ìyá ẹgbẹ́ Worldwide, PFC. Wọ́n ní kí Ògúnlé Lábàkà. Grandma l'Amẹ́ríkà. Àlàbí wọ́n ní kí àwọn bàbá ẹgbẹ́ grand patron print best bàbá olóyè ìyẹn ló fà bọ́bà àjíròrò gbogbo tọ́fà ilẹ̀ musa báwo ọlámilẹ́kan láàánú grand patron PFC aláàbí wọn ní kẹ́ tóbi dórí kósílẹ̀ ní patron PFC alájẹ kósílẹ̀ hotel kósílẹ̀ globals. Kòsílẹ̀ Global Resources owó ọkọ̀ mo dúpẹ́ ọkọ̀ títí ọkọ̀ ti ìbùkún ọkọ̀ àjíkẹ́ bọ́lá líà àwọn náà ní kí ẹ bá so ọ̀rọ̀ lọ́wọ́ bó ṣọdún yìí wà á tún ṣe ọ̀pọ̀lọpọ̀ Ògúnlé Lábàkàmí Àlàbí ẹ̀rín lọ́wọ́ àgàgà ọpẹ́ mi
Ọpẹ́yẹmí Akínní ọmọ ìyá àsùnà o yẹn ńlá pò mú ìlú Boston ló ń gbé o l'Amẹ́ríkà òyìnbó tó ń ta mọ́tò ìlọ́yà oníbòde àpò mú kárí Akínní ilẹ̀ Mr. Dollar ìyẹn lábẹ́nìkẹ́ gbogbo ayé ọmọ February. Happy birthday to you in advance. Alao Madiba Sulemana. Ilé Alao Madiba Sule o. CNN Alaji. Kibla Fuji Alao. Ìdojúkọ Fuji Mẹ́kọ́. Ó bàbá Alimọ̀ Ṣáàdìyà. Ọmọ February 15th of February. Happy birthday to you in advance. Allow me Sule. Lẹ́sílẹ̀ mọ́nà. Wà á ṣe èyí tó ń pọ̀ yìí wà á tún ṣe jù bẹ́ẹ̀ lọ Àlàbí Ojúwá. Ọláàánú kan tí mo fi ń sọ̀rọ̀ yìí lábàkàbà àti ọkọ ló ń jẹ́ kí mi náà kí n pẹ́ láyé okùn mi lábàkà làbíyá mi. Jẹ́ ń já ìtọ́ Sule mọ́nà ọmọ lọ. All my ladies, ó kéré dé, ó ti kéré. Jẹ́ ìjà ẹ̀tọ́ Sule mọ́nà ọmọ lọ. Ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́. Ìrètí ara ayé ìsàkúnlé pàṣẹ wọn. Owó lára ayé wọn ò já mọ́. Ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́. Èmi ò gbà lọ́wọ́ wọn kọ́ máa lọ fèmí pa. Aláwo máa dìbà. Happy birthday to you in advance. Aṣáfá Yusufu ó yẹ kó rí ẹwú ó yẹ kó rí ẹwú ó yẹ kó mú wá làbàkà àkọlẹ́rin lọ. Aṣáfá Yusufu ó yẹ kó rí ẹwú ó yẹ kó rí ẹwú ó yẹ kó mú wá Aṣáfá Yusufu kò dó jẹ́ ń já ẹ̀tàn Sule mọ́nà wọn. All my ladies, ekeleke, sibere, sibepe. Ó ṣe bẹ́ẹ̀ orí ẹ̀ wú ọmọ wa owó Madiba owó Ìmẹ̀kù owó CNN Alájì bàbá Alimọ̀ṣà díà ilé bàbá mu bára kí o sùn lè mọ ọ̀nà aláwọ̀. Happy birthday to you in advance. MC Sugar ọ̀la ní ti yẹn on the 3rd of February 3rd ó jẹ́ wọn Aṣáfá Yéṣu ọ̀bọ̀ mo appreciate ẹ ṣeun olówó tí fowó ṣàánú owó ẹwà ò ní tán Yusufu Aṣáfá lápára lọ. On the 3rd of February, MC Sugar, okay, long life and prosperity. Wàá ṣètò ńlá 3rd of February. Wàá tún ṣe ọ̀pọ̀lọpọ̀ kúnlé lábàkàlà bí ó lágbára lọ. MC Sugar, kò sáàyè nínú ayé. Ìwọ ló máa jà fáyè nínú ayé. Káyé máa ń lọ ilé ẹ̀ kọ́nà máa yé pátápátá. Kò sáàyè nínú ayé, ìwọ ló máa jà fáyè nínú ayé. Ayé máa lọ lé ẹ gbónú ayé. Kò sáàyè nínú ayé ìwọ ló máa jà nínú ayé
káyé máa ń lọ lé ẹ̀ kóró ayé pátápátá. kò sáàyè nínú ayé ìwọ ló máa jàmbáyé nínú ayé káyé máa lọ lé ẹ gbónú ayé. Oje sáré dán tún ọmọ King Dr. Saidi Òṣùpá Akọ́rẹ́dé o oje sáré dán tún mo kí ẹ síbẹ̀ yẹn ò ṣe kàmọ́rọ̀ o mo ṣe wọn ọmọ mi ọmọ Jíbọ̀ Lábàṣọ ọmọ King Dr. Saidi kíngí kẹ́kẹ́kẹ́kẹ́ Àyìnládé mi Saidi mi Òṣùpá. Happy birthday to you in advance. Satao balinga tao tao Sabalinga tao tao òun àti mẹ́kú sùúlẹ̀ mi akẹ́jọ́ kẹ́bàkálà o níjọ́ kan náà tao 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 sí olóògùn o 15th of February long life and prosperity happy birthday to you in advance tao balinga mi àmọ́ o ilé bàbá jà ìdí ìmọ̀ṣọ́ àti náwó lé. Rafiu ináwọlé Rafiu o band manager wa Ogare ináwọlé Rafiu oṣù happy birthday to in advance Alabi lábàgà báàsì láti Ògùnrẹ́ Sulemana Àdìwádé ilẹ̀wẹ̀wẹ̀ o bàbá olóyè Sulemana mi Àdìó every 27th of February Suleiman mi Adio bàbá olóyè wẹ́wẹ́ spirit musician mi Adio ṣe ẹnu yín fọ́ fèrè bàràrà wọ̀ràn ẹwẹ́ dàpọ̀ ẹmú wọ̀ràn ẹwẹ́ òtọ́nà òjíjẹ́ kò jíjẹ́ òtọ́nà kò tọ́nà ó wọlé kò wọlé tábà ti mú wá ọmọ ṣá ti gbàgbé ẹ̀ torí pàlàsà ló lọ. Adio mi spirit lẹ́wọ́ wẹ́wẹ́ súlẹ̀ mọ́nà Adio happy birthday to you in advance súlẹ̀ mọ́nà mi Adio báyìí gbogbo èèyàn ọmọ February ẹ̀yin tá lè dárúkọ torí àsìkò ẹ̀yin táwọn rántí dárúkọ Àlàbí wẹ́sẹ̀ ò gbogbo yín lákì akíńlá bákàlà bí ọlọ́pẹ́ ṣínà ọ̀kan lọ́mọ ṣínà ọ̀gá wa happy birthday to in advance ọmọ February àbájọ ọ̀gá nífẹ̀ẹ́. Everybody tó wà ní sọ́ràǹdì ìsún bá so. Ìràwọ̀ kan yọ lábúlé àdó. Mo dúró àrí mo bẹ̀rẹ̀ wá ní Ìràwọ̀ dé ṣínà tó tán ní. kò ní wọ́n gbogbo ẹjọ́ tó ṣàwé àṣẹ. Ìràwọ̀ kan yọ lábúlé àdó. Mo dúró àrí mo bẹ̀rẹ̀ àríre má kàn. ọdẹ ṣìnà tó tán ní. Àríre má kàn. Oníwà gbogbo ẹjọ́ tó ṣàwé àṣẹ. Oga Nla Fuji super Oga Nla pátápátá number 1 gbogbo Nla Lagos State ọkọlọmọ alájẹ Ipresiside hotel alájẹ Ìṣúlá hotel ìyẹn lábúlé àdómọjọ ọkọlọmọ tọ́jú káwọ sára number 1 Fuji super lẹ́kọ̀ọ́ káwọn sára mi àjàlá mi ṣáàmùsì wọn ṣe ọ̀gá dédé wọn ọmọ Musa Muhammed mẹ́ta kọfí wa Muhammed Musa ṣe ọmọ lórí oko Alabi ẹsẹ o mo kí ẹ o ṣì nà ájíkà ní ugaba
ọmọ bàbá wo ẹ̀yẹ mo rántí pé February ní birthday ọ̀gá wa ọmọ bàbá wo ẹ̀yẹ o 61 million alájíká ni o ọmọ bàbá wo ẹ̀yẹ o káríkà ni o bàbá ọlásílẹ̀ olè bàbá ọsàn òmánu gani o mi gábà olè gani o gábà èèyàn nìyẹn tá a bá sọ pé èèyàn dà èèyàn nìyẹn happy birthday to in advance ọmọ February olè gani o gábà ó mọ̀ ṣé wọn tẹ̀lé adá rẹ̀tọ̀ ọ̀gá Swahili òun lẹ́ ọ̀gá ni o. Alabi Moke La Betami Bazo MC Sugar Olúwọlé Gold ṣẹ́yìn náà ń bẹ nínú La Betami ní Bazo àwọn ọ̀gá MC Sugar Baraka bá ń tọ́jú MC koyo MC yo ó ti yó lọ́wọ́ MC yo ó ti yó lọ́wọ́ ìgbàgan ní koyo ó ti ṣóúnjẹ MC yo ó ti yó ẹ má fún lówó mọ́. àṣekúnlé ooo ẹ jọ ẹ dákun ẹ bá ń ṣàánú ẹ ó kàn ń dẹmọ ní kò yó amúndà èkó àwọn bàbá ọ̀gẹ̀dẹ̀ amúndà èkó tọ́jú mẹ́ni èkó tọ́jú kọ́ńtọ̀ tọ́jú sàjẹ́rì. Àwọn ọmọ àmúdá èkó tọ́jú mẹ́nì gbogbo pátápátá tí mo dárúkọ ẹ̀ àwọn ọmọ mi Alábí Pasuma àtọ́ ń ṣe dáadáa wọ́n dúró tán ẹ̀ẹ́dẹ̀ pàṣẹ lábẹ́ tẹ̀mí lábàáyíká Alábí okun ọmọ ládùúgbò yóò títí satisfy. Oníjó slow motion ọmọ ládùúgbò mi ó títí satisfy lábẹ́ tẹ̀mí àní títí yóò ìmẹ́lẹ́ àbòrà èèyàn tàkẹ́jù èrò ẹ̀yin làwọn jẹ́jẹ́ ọmọ ti pírẹ́sìdẹ̀ntì ní olú ọmọ Mùsílẹ̀ Omi Akin ládùúgbò mi lábẹ́ tẹ̀mí àwọn ọmọ Tàfámì ṣe gògé àwọn ọmọ tẹ́tìk ṣíàmánù mi Mùsí Tàfámì ṣe gòlẹ́kọ́ Àjíbọ́lá lábẹ́ tẹ̀mí ó títí satisfy àwọn èèyàn kan àwùkẹ́ ó àtúwàgbò òòtà Alábí wọn rẹ̀ làgàtàkùn ìbájídé yọ̀kẹ́ rí ẹ̀pẹ́ mi kí n wá kọrin. ìbájídé yọ̀kẹ́ rí ẹ̀pẹ́ mi kí n wá kọrin. àwọn olófo ló máa ń bínú ológo owó wà mí wálé ọmọ wà mí wá o kàdẹ́rì bá ti ṣe o. Michael Jackson yẹn ò ṣojú Pasuma wọ́n ń dalọ̀ ìgbà tó bẹ láyé. Yàásí aleluya àdẹ̀tí múra aleluya àdẹ̀tí múra.
Tètè múlá o. Hallelujah. 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 Tètè múlá. Bàbá Èbúté Sego number 1 001 of national progress gbogbo Èkó Tàfà Sego ilẹ̀ Tàfà Sego olórí Èkó dédé wa gbogbo ọmọ onímọ́tò mọ́tò Èkó àwọn pírẹsidẹ́ǹtì mi ò ṣe àkísọ́yà mi Àyìndé ta ló sọ pé gbà yìí ò dáa ta ló sọ pé gbà yìí ò sùn ọ́ ẹ̀yẹ wo Sego wù sí Tàfà ẹ wo bàbá ọba Zulu authority. ẹ wo jẹ́gbọ̀n bẹ́ẹ̀ni Kábíyèsí o. ẹ wá sọ fún mi wípé ìgbà yóò dáa. Akẹ́jù ojú kókó bílò. Ta ló sọ pé gbà yìí ò dáa ta ló sọ pé gbà yìí ò sùn ọ́ Ahmed Ẹ̀yẹ wo Sego wù sí Tàfà. ojú kútere Ẹ wo bàbá ọba Zulu authority. kútere bàbá ti Ẹ méjì wo jẹ́gbọ̀n bẹ́ẹ̀ni kábíyèsí o. ẹ wá sọ fún mi wípé ìgbà yóò dáa. Ìbẹ́lẹ̀ àbúrà ojú pàṣọ. Iṣẹ́ ti yàtọ̀ gan kútere Ahmed ó náwó Tàfà Sego ó náwó bàbá Èbúté kútere Ahmed ó kó kalẹ̀ ọmọ máa jẹ̀mú ẹ̀ mọ̀ ṣe màmá wa nìyẹn ilé ọmọ máa jẹ̀mú London connection yẹn ṣe màmá wa ọmọ máa jẹ̀mú ẹ̀ kú kalẹ̀ òun ẹ̀ ṣe wa Ọ̀làwọ́ta yé. ẹ̀kú adó ti yà MC Sugar ní kíyó Èèyàn bàbá ẹ̀. orílẹ̀ Ahmed kútere máa rè ó bàbá ìbejì bí ó ṣe Ahmed ọmọ rẹ̀. Una o Sego kalẹ̀ mọ̀ṣọ́. Oje Masapa. Oje Masaka. Eki Masaka nílùú London mọ̀ṣọ́. Ẹ sọ pé Masaka yìí ọmọ ò ṣe é bínú. Kò ṣe é bínú sí. Ẹ̀yọ́ mọ owó èèyàn. Àwọn mania. Oje Masaka yìí ọmọ òrà ẹ̀ òṣò. Òrà yóò ṣe ó. Masaka yìí ọmọ òbáyọ̀ já. Òrà yóò já ó. Èèyàn máa ní àyè ọmọ òrà ẹ̀ òṣò. Òrà yóò ṣe ó. Àwọn gangan náà ṣe lábẹ́ tẹ̀mí. Masaka nílùú London ọmọṣọ́. Ìgboro. Àwọn mania. Ẹ bá ń tọ́jú Yusufu. Yusufu òṣò. Àwọn tí Ìkòròdú. Èèyàn máa di bá mi ṣe wọn láwọ. Masaka mi mọ̀ ṣe. Mo ti lé olúwa o. Ilé Masaka. Ṣọ́mọ́lọ́. 39 gangan. Ilé Masaka. Masaka. Oṣù Masaka. Ṣọ́mọ́lọ́. 39 gangan. Oṣù Masaka. Ilé Masaka. Òkè Masaka. Oyè wa kíwù. Agogo. Ọmọ K1 the ultimate. Ọmọ my mentor. Ọmọ ọ̀gá wa. Àkókò ẹnjìnìyà yọkàrẹ̀ mọ́ṣọ́. Ganusi kò rọ́pẹ́ dá. Ganusi kò rọ́pẹ́ dá làbàkàlà bí okùnrin. Oje Masaka. Masaka mi ní ìlú London mọ́ṣọ́. Àwọn kan máa lọ àwọn kan ò rí. Wálé polo gbogbo ọ̀nà. 39.
àwọn kan máa lò àwọn kò ní ní. ìjọ ti jíjọ MC Sugar MC Sugar ló ń jó lọ́wọ́. ẹ̀yin tẹ́ bá torí ẹ̀ wá ẹ̀yin tẹ́ bá torí MC Sugar tẹ́ ẹ̀ ti torí ẹ̀ wá lẹ́ni ẹ jáde ká ẹ wáyé sí MC Sugar ló ń jó lọ́wọ́ o làbáńkà yẹn wáyé sí ogun lẹ́wọ̀n olúfowó bí a sì ìṣòwò ìṣòro ó jẹ́ wá kí olúfowó bí akim àbúrò sátúlá tùlá máa ní àmì olúfowó bí ẹ̀gbọ́n ṣàkìrà o aná ọjí akéèké ò lè ṣe bọ́ o ọ̀nkú sọ́ọ̀tà àyànmọ̀ yó òye olúfowó bí akim agogo èmi lànà bí àmàmà tó jẹ́ ti bá lọ́lọ́. ojú akíyì wọn kókó ó máa jẹ́ akí olúfọwọ́ bí ilẹ̀ akí agogo akí ìwò olúfọwọ́ bí máa rẹ̀ ó ńlẹ̀ ó akí ìwò àwọn ẹsẹ̀ ó olúwa mú mi débẹ̀ ìbéèrè tẹ promise mi ó. Olúwa mú mi débẹ̀ ìbéèrè tẹ promise mi bàbá Olúwa mú mi débẹ̀ kẹ́lẹ́ fi pọ̀tà lẹ́nu mọ́ ọ.